Aláròyé máa wí o. Nítorí olùdíje fúnpò kánsílọ̀ tí wọ́n yìnbọn pa lábẹ́òkúta, ẹ̀rù ń bà àwọn aráàlú o. Títí tá a fi ń parí àkójọ ìròyìn yìí lọ́pọ̀ ará àdúgbò Jídé Jones lókè ìléwó nílùú Abẹ́òkúta tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn àtàwọn ọ̀dọ́ kan sì ń bínú gidi táwọn míín sì wà nínú ìbẹ̀rùbojo pẹ̀lú báwọn jàǹdùkú agbébọn kan ṣe ya wọ àdúgbò náà tí wọ́n sì yìnbọn pa ọkùnrin olóṣèlú kan bí ẹni pa ẹran lásán. Ọkùnrin ẹni 40 ọdún tí wọ́n yìnbọn pa yìí, Adélékè Adéyínká, ló ń dupò kánsẹ́lọ̀ fún wọ́ọ̀dù 15 níjọba ìbílẹ̀ gúúsù Abẹ́òkúta. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, ní ṣọ́ọ̀bù obìnrin ọlọ́tí kan tó wà lágbègbè Òkè Ìléwó nílùú náà l'Adéyínká pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ti ń ṣe fàájì lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2024 tá a wà yìí. Kálukú ti ń mu ohun mímu tó fẹ́ràn láti máa mu, ohun gbogbo sì ti ń lọ déédéé, ṣùgbọ́n ṣàdédé làwọn ẹrú ikú yọ sí wọn lójijì tí wọ́n sì dojú ìbọn kọ ọkùnrin tó ń dupò kánsílọ̀ náà. Lóòótọ́ àwọn èèyàn padà wàá gbé e lọ sílé ìwòsàn lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ sá àsálà fún ẹ̀mí ara wọn, ṣùgbọ́n nígbà tí wọn yóò fi gbé e dé ọsibítù, àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin. Nígbà tó ń fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sákọ̀ròyìn wa, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá sọ pé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n lè há mọ́ra pẹ̀lú ìbọn ni wọ́n gbẹ̀mí gbajúmọ̀ olóṣèlú náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ní nǹkan bíi aago 12:30 ọ̀sán ọjọ́ àbámẹ́ta sátidé láwọn èèyàn tá a fura sí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn ya bo àwọn kan tí wọ́n ń ṣe fàájì ládùúgbò Jídé Jones lókè Ìléwó nílùú Abẹ́òkúta. Bíi mọ̀nàmọ́ná ni wọ́n sáré sọ̀kalẹ̀ nínú ọkọ̀ Toyota Corolla tí kò ní nọ́mbà tí wọ́n lò fún iṣẹ́ ibi náà, tí wọ́n sì da ìbọn bo ọ̀gbẹ́ni Adélékè Adéyínká. Ẹnìkan, Adéyínká Adésànyà, tó pe ara ẹ̀ ní mọ̀lẹ́bí olóògbé yìí, ti béèrè fún òkú ẹ̀ láì fún wa láǹfààní láti ṣàyẹ̀wò sí i. Àmọ́ ṣá, àwọn ọlọ́pàá ti gbàkóso ètò ààbò àdúgbò yẹn, àlàáfíà ti jọba níbẹ̀, ohun gbogbo sì ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Bẹ́ẹ̀ ni alukoro àwọn ọlọ́pàá ṣe sọ nígbà tó ń rọ gbogbo ará agbègbè náà láti máa bá ìgbésí ayé wọn lọ láì fòyà. SP Òdútọ́lá sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ pẹrẹwu láti ṣàwárí àwọn ọ̀dájú èèyàn tó hùwà tó lòdì sófin yìí láìpẹ́ rárá. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.